Mashallah, the pledge. Nígbà tí àsùkò tómi tán nínú ojú, ẹ̀jẹ̀ wa fẹ́ máa jáde. Àwọn ọ̀jọ̀ kankan wá pariwo pé ṣé ìṣẹ̀pá àṣìlẹ̀ ayé wa. Láàkán bá ní ilé ayé kọ́ la ṣì wá, orílẹ̀-èdè la ṣìyàn. Torí gbogbo tí àwọn orílẹ̀-èdè míì ní nírọ̀rùn ìnira ní jẹ́ fáwa. Bẹ́ẹ̀ dẹ̀ ní bẹ́ẹ̀ bá dé Amẹ́ríkà dédé ìyẹ̀pẹ̀ tí mẹ́lá Amẹ́ríkà náà ní bẹ Nàìjíríà. Kódà bẹ́ẹ̀ bá dé Ethiopia, bẹ́ẹ̀ bá dé Brazil, bẹ́ẹ̀ bá dé Dubai, dédé bọ́lọ̀ ṣe dé orílẹ̀-èdè wọn náà lọ́lọ́run lórílẹ̀-èdè tiwa náà. Igi wa ń bẹ o, igi ṣe wà Nàìjíríà. Bọ́dọ̀ ṣe wà Nàìjíríà náà lodò wà lọ. Àmọ́ gbogbo tọ́lọ́run ṣe fáwọn tí ń jẹ́ wúlò fáwọn tí ń jẹ́ dùnnú fáwọn. Ìlọ́po rẹ̀ lọ́lọ́run ṣe fáwa tí wọ́n ń dé bànújẹ́ fáwa. Àkókò tó yẹ kójú rọ̀ níbi ní ọ̀rọ̀, àkókò tó yẹ kó rùn ràn níran tí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Ìgbà tó tutù bá mú yẹ ẹni, bó tutù ò bá mú nílùú àwọn ibi tá à ń sá lọ yìí, ó lágbára o, yóò mú àmúfàyà. Yìnyín yóò máa rọ̀ bí òjò ni débi pé wọn ò ní lè lọ. Àgàgà nígbà tí yìnyín bá fẹ́ gbẹni fìtínà wá dé, mọ́tò sì máa dárìn láì jẹ́ pé bóyá orí ẹni tẹ́ ń wà nígbà tí ilẹ̀ Yorùbá ń gbé. Àmẹ́wàá orílẹ̀-èdè tá a wà. The national flag, the coat of arms, the national anthem, and the national pledge, among others, are all symbols of identity for Nigerian citizens who lives within and outside the country. Ǹjẹ́ gbogbo nǹkan tá a kà yìí, tá a gbọ́kànlé, ǹjẹ́ gbogbo ẹ̀ náà ní wúlò fún wa? The words of Nigerian national pledge are said by millions of children every single day at school. Mashallah. Bẹ́ẹ̀ náà làwọn olórí wa tí wọ́n fi sí alẹ́ nu lánàá ń kà. I pledge to Nigeria, my country. Mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà to be faithful, loyal and honest, mashallah, láti jẹ́ olódodo, ẹni tó ṣe ń fọkànbalẹ̀ sí lọ́dọ̀ àtolótìtọ́ ènìyàn. Ṣé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjọba wa ń ṣe sá? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé to serve Nigerian with all my strength, mashallah, àti láti sìn, to serve, láti sìn orílẹ̀-èdè pẹ̀lú gbogbo agbára tí mo bá ní. Àsára yín lẹ́ ń sìn, ẹ̀sìn àwa. Ìgbà tá a fẹ́ yẹn, ẹ bá wa jàgbàdo, ẹ bá wa ná ọjà káàkiri, ẹ ń wọ́n ìdàn gíláàsì yín, ẹni tí ìyà jẹ ń bẹnu yín, ta ni bẹ́lẹ̀ ìbá dépò, àyà jẹ ọmọ bí àṣírí yín ò tọ́jú wa. Ẹni tó lówó ń bẹnu yín, tá a fọkàn sí pé agbára ti lómi ńlẹ̀ kójú tó rọ̀ sí, kò wá sí kẹ̀kẹ́ tó wúlò nínú yín. Ẹni ni wọ́n lára, ẹ ń pa wá lẹ́kún, ẹ ń lùlù bámúbámú láyó, àwa ò mọ̀ bẹ́ẹ̀ bí pọ̀ mọ́ ẹnìkọ̀ọ̀kan. Ìjọba Buhari là ń lò lọ Ifá. La ilaha illallah, ọba tó jẹ tìlú tóòrò, ayé ò ní gbàgbé ọkọ rẹ̀. Kódà ní eléyìí tẹ́tí ẹ̀ pàtẹ́rẹ̀ fún wa, wọ́n lálá kọ̀kọ́ gan òṣùwọ̀n, kí làwa ń bá ká. Ìgbà tẹ́sì fi wọlé gbogbo wa là ń dìbò fún yín, ti dùnú. Kódà nígbà tó fẹ́ fìyà jẹ Buhari, mashallah, wọ́n tó gbé sí February, pé February là á dìbò, a tó change ọ̀rọ̀, a ní bẹ́ẹ̀ change sí February jù bẹ́ẹ̀ lọ, a dìbò fún àwa ń dásà, ṣé bàbá February tẹ́ gbé sí, à ń pè ní February, àṣẹ Buhari, àṣẹ ìyàlẹ́ fẹ́ fi jẹ wá. Gbogbo gómìnà tá a yàn, ìyàlẹ́ fi ń jẹ wá. Gbogbo ẹ̀yin sẹ́nitọ̀, ẹ̀yin ò mọ̀ pówó wọn, ẹ̀yin ò mọ̀ pé pówó wọn ọ̀fẹ́ lẹ́ ń gba gbogbo ẹ̀. Àwọn ń fi owó ra owó, ẹ̀ sì bẹ̀rù àtìbọ̀tán, ẹ̀ bẹ̀rù bẹ́ẹ̀ jíṣẹ́, ẹ̀ jábọ̀ tẹ́ gbélé fọlọ́. Báwo bá jọ yín lójú láti wùwà tó wù yín sí wa, ẹ̀ sì jọ kọ́ lọ́wọ́ jọ yín lójú. Gbogbo yín pátápátá, kò sí kankan náà yín tó wẹ̀yìn wò pé àwọn kan ìyà ń jẹ wọ́n, tí ọmọlúwàbí fi ń sọnù, tí ìjẹ́yàn fi ń pò lára wa, tí omijé fi ń tánú ojú. Tọ́jà máa pariwo Buhari ni pé bó bá dá ẹ̀yin náà là á máa pariwo. Ìgbà tó kù díẹ̀ káàtó yìí, ẹ̀yin náà lólórí wa, ẹ̀yin náà lọ̀gá wa.
President Muhammadu Buhari, please, we are in pain, we are suffered. Ìyà ti jẹ wá débi pé ó ti wá di bárakú. Ọmọ Nàìjíríà dá ní o, ẹ lè dẹ̀wò lórílẹ̀-èdè mi o. Ẹ̀yẹ́ wò gbà tí wọ́n kàn án sọ pé a ti extend owó aládẹ̀tù gbogbo wa padà. Just 10 days. Aládẹ̀tù wa. Ẹ dákun ìjọba wa. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Pàápàá jùlọ President Muhammadu Buhari, àdúrà la fi gbé wọn lé o, ká má fẹ́ pè sí bọ́ta o. Èpè díẹ̀ sì ní gbòkú gbẹ. Pabambari rẹ̀. Àwọn aráàlú náà ìwọ́wọ́wọ́ tó wá dáa mọ́. À ń fi ìnira àfin ba yí ọjọ́ ọ̀la jẹ́. Àdáwò ló dé pé àwọn ń bọ́ sọ́ọ́lẹ̀ ní òhò. Òbí tó bọ́ sọ́ọ́lẹ̀ ní òhò ó mọ̀ bímọ ọmọ rẹ̀ náà mọ̀ lọ́lé ọkọ. Wọ́n nígbà nira mú ìyá rẹ̀ ń jọ kìíní àná tí èso nìkan nira mú ìhòhò rẹ̀ rí bí wọ́n bá dìlítì ẹ̀ lọ́dọ̀ títí èyí tó ti wà lórí fóònù káàkiri ńkọ́. Inalbuka ẹ mú gbàgbé pọ́jọ̀gbọ́n ló sọ bẹ́ẹ̀. Adémọ́ kà sí létí gbogbo gbà. Aṣọ tẹ́ ń bọ́lẹ̀ ìhòòhò tẹ́ ń sí kalẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe lambalamba káàkiri àdúgbò. Ẹ̀kọ́ tá a sọ ìpè tá a ń sẹ́ alálùbáláì lórí àdánwò táwọn ìjọba wa fi mú àbáláhù. Ara tẹ́ ń bọ́ sílẹ̀ ní òun yóò padà jádánwò tó bá dọ̀la o. Yóò gbọ́rọ̀ lẹ́nu yín torí pé àdánwò padà lọ àlejò ní gbogbo ilé ìjọba fi ṣe wáyé àlejò ní. Bí tọ́ Buhari bá tán ẹlòmí ò tún wọlé kódà bó náà bá tún fi yà já yóò tó tán náà àdánwò ni yóò padà lọ. Ó dá oṣù mélòó ẹni COVID fi wọlé nígbà náà tí gbogbo ayé fẹ́ parẹ́ ṣé kò padà wá tán. COVID padà lọ ara padà dẹ̀ wá eléyìí tí ń ṣẹlẹ̀ sí alọ́lọ́ báyìí náà ó náà ní kíni ó náà padà lọ ẹ má bọ́ra alẹ̀ sí òhùn mọ́. Ẹjá lọ sùn báǹkì kò nítumọ̀ ẹjá lọ dáná sunlé kò nítumọ̀ kẹ́ máa lé àga mára yín kò nítumọ̀ ẹ gbọ́ ká máa fara nira wa kò nítumọ̀ kankan wàláì kò nítumọ̀ kankan. Àmàdùá wà lẹ́yìn ṣùgbọ́n àdúrà tá a bá ń ṣe ni ó yọ akónù fìtínà o. Àdúrà tá a bá ń ṣe ni ó yọ akónù wàhálà ìfaradà wa ni ó mú orí búkú ònù ayé wa. Ọlọ́run o bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìkìrun Ọlọ́run bá ṣe dáadáa fún wa. Bàbá ní bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ Ọlọ́run là á máa ké pé wọ́n lójoojúmọ́ ká máa pariwo Allah 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 ó kéré jù lọ́gọ́rùn. Ká ké pé Ọlọ́run láàárọ̀ kùtùkùtù bí Allah 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 ká mẹ̀kúnnù ká fi omi jẹ́ ojú ká fi wí. Ẹ máa gbọ́ ọmọ fẹ́ fi ara ní gbogbo orílẹ̀-èdè ọmọ Nàìjíríà pàápàá jùlọ mẹ̀kúnnù kọ́ ló fara ní. Ká ti bọ̀ tẹ́ wọ́n mọ̀ dáa. Ẹ ń bá yí padà ní wọn ní kọ́ ló bá sàánú gbogbo ẹnikẹ́ni tó kówó pamọ́ lé tí ń fara ní wa tí fìyà jẹ wa Ọlọ́run ọmọ wọn jẹ́ wọ́n rí ọwọ́ rẹ lára wọn pẹ̀lú ìyà. Gbogbo ẹnikẹ́ni tí sì ń fowó ràn wá lọ́wọ́ tí ń dùn wá nú tí ń ná tí ń lò nínú tí wọ́n bá fún Ọlọ́run dákun má jẹ́ kárí ó ní àwọn náà mọ́. Ọlọ́run má fara là wá náà o kójó lédè Nàìjíríà ó dáa. Rọ́bì azal balada amina ìlú Ọlọ́run dákun fi ọlọ́kàn balẹ̀ ẹja képọ̀ Ọlọ́run kọ́lọ́run dákun kó bá dá sí ní tí ń bẹ ńlẹ̀ kó má fara ní wa Ọlọ́run wọ́n là ń bẹ̀ o má fara ní wa wọ́n náà fi ránṣẹ́ sẹ́lòmíì kájọ sàdúrà ó kéré ju Allahu Allahu ọgọ́rùn-ún láràárọ̀ káàfi kípa Ọlọ́run omijé ojú là fi ń bí ọ inú ìnira là fi ń bí ọ yọ ìnira kúrò nínú ayé wa kó fi dẹ̀ra kó fi rọ́pò torí Allahumma anta salam ìwọ lọ́ba àlàáfíà bálàáfíà bá ń bẹ lọ́dún yìí ìwọ lọ fi ṣe àlà kódà bá kú ìwọ náà lọ yọ kú àwọn tó yẹn fún wọn wọ́n fara ní wa ṣùgbọ́n dákun torí Ọlọ́run ìwọ ni ọwọ́ fara dẹ̀ wá ní gbogbo ọ̀nà kó fara dẹ̀ wá dákun abẹ́ o má jẹ́ kárí òní wa agbára la awla wala quwwata illa billahi azim àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o sàmúlẹ̀.